Ibn Kadi Shuba, only Allah commanded initiating fighting against the infidels absolutely. Wọ́n ní pé Allah subhanahu wa ta'ala ó fọwọ́ sí wípé ẹ̀yin mùsùlùmí àní pé ẹ máa bá àwọn tí wọ́n ṣe mùsùlùmí jà. If the infidels are in their own countries, àwọn tí wọn ò gba Allah àti Muhammadu gbọ́ tó bá wà lórí ilẹ̀ tiwọn ẹ máa bá wọn jà sẹ́ẹ̀. jihad against them is a communal obligation. It's a must. Wọ́n ní pé kẹ́ ẹ máa pa wọ́n torí ọ̀rọ̀ Allah bó jẹ́ nǹkan àìgbọ́dọ̀ má ṣe is a must. The Imam must enter the land of the infidels as an invader with an army. Wọ́n ní wípé ẹni pé ó ní olórí ẹ̀sìn. Be quiet, please. Have some Ó ní manners. olórí ẹ̀sìn Islam ó gbọ́dọ̀ lọ sí ìlú wọn kó lọ pa wọ́n. Ẹja kakíní tán tá bá sì kà tẹ́ máa rí flash. Bàbá ẹ̀ pa máàkì ẹ̀ kó já sọ̀rọ̀ ẹ̀ kúrò ní. Why do adults behave like this? Big Joes, respect as Yoruba people is too. Ó yẹ ká máa respect eléyìí báyìí. Tí n bá sọ̀rọ̀ nísìnyí ẹ sọ pé mo ti ṣe rí gbogbo nonsense. All right. Only the Imam must enter the land of the infidels as an invader with an army. Ó ń ká bọ̀bọ̀ yẹn lára ni. Wọ́n ní olórí ẹ̀sìn mọ́ṣáláṣí ìlú yẹn ó gbọ́dọ̀ kógun wá kó kó ẹrù wá kó machine kó AK-47 AK-37 gbogbo oríṣiríṣi kó wọnú ìlú yẹn kó jẹ wọ́n run gẹ́gẹ́ bí Muhammadu ṣe ṣe ní ìdìbò Kàíbà. At least once every year. Wọ́n ní ó kéré jù ẹ̀kan lọ́dún. It is permissible to unalive a monk. Wọ́n ló jẹ́ wọ́n ní wọ́n fún wọn láàyè láti jẹ́ kán pa èèyàn. An old man, a blind man, and a man who is not even involved in fighting or opinion. Wọ́n ní ẹni tó jẹ́ wípé àgbàlagbà arúgbó ọmọdé ọkùnrin obìnrin nǹkan ẹ pa ọba ẹ pa baálẹ̀ ẹ pa jòyè gbogbo àwọn tẹ bá ń bẹ̀ àtàwọn tí ò bá àwọn tó fẹ́ wá bá yín jà nínú ìlú yẹn ẹ pa gbogbo wọn dànù ẹ̀yin mùsùlùmí. And their women are enslaved according to the most apparent opinion. Àwọn nǹkan tẹ́ máa wá ṣe ni àwọn ọkùnrin lẹ máa pa ò ẹ máa wá jí àwọn obìnrin yẹn gbé. Ìyá wa kẹ tó gbé nẹ́sùn wa mo fẹ́ sáré sọ 5 minutes 5 seconds. Okùn méjì dábàá ti ṣe tán. Ok ẹ rí wípé ìgbà tó ń jí àwọn èèyàn lọ́yọ̀ọ́ yẹn ẹ mute náà ẹ máa sọ̀rọ̀ after kí ló ṣe yín gan wèrè ń ṣorí yín ni. Ẹ rí wípé ìgbà tó ń jí àwọn èèyàn lọ́yọ̀ọ́ ṣé mo pé wọn ò fọwọ́ kan àwọn obìnrin yẹn wọ́n pa àwọn ọkùnrin wọ́n pa tíṣà there was another man tí wọ́n pa tí wọ́n jí gbé tí wọ́n fi footage ẹ̀ sí ìta wọ́n pa máa yẹn nǹkan mo fẹ́ sọ de ẹja tẹ̀síwájú ìyá mi. Yes, wọ́n máa ń tọ́jú àwọn obìnrin yẹn so that wọ́n máa dó wọn wọ́n fi máa procreate. So last two méjì ló kù. So Ibn Raslan ó ní first Allah permitted the fighting if the infidels initiated it. Wọ́n ní pé èèyàn tó dárúkọ ẹ̀ ń ṣe ojú sọ wípé o àwọn tí wọn ò gbà láàgbọ́ yẹn ẹ lè tún bá wọn jà tó bá jẹ́ pé àwọn ló fẹ́ kọ́kọ́ bá yín jà. Then initiating fighting was permitted. Wọ́n ní pé kẹ́ ẹ bá wọn jà padà ó jẹ́ nǹkan tí a fàyè gbà yín mùsùlùmí. But not in the sacred month. Wọ́n ní ṣùgbọ́n kì í ṣe pé ní àwọn oṣù ọ̀wọ̀ o. And finally he commanded initiating fighting without a condition or time. Wọ́n ní wípé a tún fàyè gbà yín pé ìbájọ oṣù ọ̀wọ̀ ẹ bá má jọ oṣù ọ̀wọ̀ ọjọ́ tí ẹ bá ṣáà ti fi pé mo fẹ́ aláàfẹ́ mẹ̀jẹ̀ ẹ lọ bá wọn ẹ pa gbogbo wọn dànù àwọn tó ń gbà láàgbọ́. Permissible to unalive an old man even if he does not fight but because he's an unbeliever. Wọ́n ní pé tó bá tún jẹ́ bàbá àgbàlagbà ọkùnrin wọ́n ní ẹ lè pa wọ́n ní bóyá ó bá yín jà àbí kò bá yín jà wọ́n ní ṣùgbọ́n torí pé ó ti jẹ́ aláìgbàgbọ́ tí ò gbà láti òjíṣẹ́ gbọ́ ẹ pa wọ́n. And there is no benefit to his life so he is unalived like a young man. Wọ́n ní wípé torí pé àtàrúgbó ẹ̀ kò wúlò fún Allah torí bẹ́ẹ̀ ẹ pàdánù ìyẹ̀mí ẹ̀ wúlò fún Allah láìgbàgbọ́. Okay. And this is the last one. Ibn Jamah. Ibn Jamah sọ pé jihad is a communal obligation if the infidels are settled in their own countries. Wọ́n ní ogun ẹ bá mi túbọ̀ yẹn kà sorry. Jihad is a communal obligation
if the infidels are settled in their own countries. Wọ́n ní pé ogun ẹ̀sìn kẹ́ ẹ pààyàn ó jẹ́ nǹkan tí ó fi ẹsẹ̀ rinlẹ̀ tí àwọn ẹni tí wọn ò gbàgbọ́ yìí tí wọ́n bá dúró sí ìlú wọn tó wà nílùú wọn. Without even attacking the lands of Islam or intend to go to them. Tí wọn ò bá tiẹ̀ sọ pé àwọn fẹ́ gbógun lọ bá àwọn mùsùlùmí ò ní ìlú tiwọn o. The minimum that will suffice is a raid every year. Wọ́n ní eléyìí tó kéré jù ni pé kẹ́ ẹ lọ máa bá wọn lọ́dọọdún kẹ́ ẹ lọ máa jí wọn gbé. The most correct opinion is that the healthy man, the monk, and the weak old man, the blind man, the ill man are to be unalived, whether or not they fight or have an opinion. Wọ́n ní ọ̀rọ̀ eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ tó dẹ̀ dùn jù tó dáa jù ni wípé àtọkùnrin eléyìí tó láìsàn eléyìí tí ò ṣàìsàn eléyìí tó darúgbó eléyìí tí ò darúgbó eléyìí tó kéré àwọn ọmọ ẹ pa gbogbo wọn dànù ìyẹn ló dáa jù. olórí burúkú ló ń ṣe Islam ẹ wo rùngbọ́n wọn bí rùngbọ́n wèrè. Àwọ̀ kì í ṣe lórí burúkú. Àwọ̀ kì í ṣe lórí burúkú. Bàbá ẹ má sọ bá mọ́ ẹ ti gbọ́. because ká má sọ bó o mọ. kì í sọ lórí burúkú ní Islam ṣe ti gbọ́ tẹ́yìn ò bá sí ẹ̀ ní sí ẹ ti gbọ́. àbá ìfarabalẹ̀ jáde tó ń sọ ká má sọ báwo mọ́. tó mọ nǹkan tó ń sọ ká má sọ bó o mọ́. yálà bí Yorùbá ń ṣe ń bí ni wọ́n ka nǹkan nínú Kùránì wọ́n ka nǹkan ní àwọn àfáàyín báyìí kíni gbogbo jákujàku iṣẹ́ lè dìfẹ́ǹdì gbogbo tó wà ní Kùránì. àní ẹ farabalẹ̀ ẹbẹ́ yìí náà fẹ́ jẹ́ ká sọ̀rọ̀ sórí ẹ̀ ní nígbà tí wọ́n ń ka gbogbo ẹ̀ ní ìsìn ẹ farabalẹ̀ àní ẹ̀yin náà ẹ farabalẹ̀ ẹ ní sùúrù calm down first ẹ̀yin náà ẹ farabalẹ̀ á sọ̀rọ̀ lórí ẹ farabalẹ̀. ẹ jẹ́ bá a gbé Kùránì wa mama ẹ bá gbé Kùránì wa. àná farabalẹ̀ nígbà tí wọ́n ń ka gbogbo ẹ̀ nísìn wọ́n ṣàṣọ wípé ká farabalẹ̀ òun kálukú wa náà dẹ̀ dúró afẹ́jẹ́ kí wọ́n land láti ṣe kíni láti sọ̀rọ̀ lórí ẹ̀ so yé yín àwa sọ̀rọ̀ lórí ẹ̀ so ti yé yín ìmọ̀lẹ́ fẹ́ jẹ́ ká ná ẹbẹ́ yín náà ti mọ̀mọ́ ẹbẹ́ yín náà ti fìgbà kan ṣe Islam rí abẹ́ ṣe rí ṣe bẹ́ẹ̀ fìgbà kan ṣe rí abẹ́ ṣe rí ebi kò fẹ́ fún ọ yín ni. ẹ ti ní kí n farabalẹ̀ mo ti farabalẹ̀ báyìí ó yẹ dìfẹ́ǹdì tán kà. so gbogbo àwọn nǹkan tí wọ́n kà lẹ̀ ní ìsìn gbogbo àwọn nǹkan tí wọ́n kà lẹ̀ tí wọ́n láwọn kan ló sọ tí wọ́n láwọn kan ló sọ àwọn kan ló ṣe kíní kan àwọn kan ló ṣe kíní kan sẹ́ńtírì wo ni inú ibo ni ẹ ti kó jáde so ti yé yín. ìjọ sẹ́ẹ̀rì fún sẹ́ẹ̀jọ yẹ pé Islam gùn faramọ́ ṣé ok ṣé gbogbo àwọn nǹkan yìí ṣé gbogbo ẹ̀ ní Islam faramọ́ ni ẹ̀yin gángan farabalẹ̀ àfáà yìí ṣe rí gbogbo ẹ̀yin àfáà yìí mò ń sọ fún yín ṣe rí gbogbo tẹ̀ ń ṣe yìí tó bá padà yíwọ́ mọ́ yín lọ tí 2030 bá bá yín lẹ́nu tẹ̀ ń ṣe yìí ọ̀dọ́ níyìn o. lẹ́nu kíni lẹ́nu kíni. tí o fẹ́ pa Kùránì rẹ ni ní sùúrù ẹjọ́ ní sùúrù sà ẹ bá gbé Kùránì wá pẹ̀lú ìtàlá sọ aláwa ìfìmàṣẹ wà ń bẹ̀ mà. Àyàwó. ẹ bá gbé Quran 47 verse 4 wá àbí Quran 9:5 anyone. ẹ wo Kùránì tẹ́ ń ṣí yẹn ó ń dún bí idà Kùránì yẹn ń dún bí idà ẹ bó ṣe ń dún fà. ó ń ka yín lánì ebi ẹni kí n sí Kùránì ní èmi ò sí. náà sí ọ̀sẹ̀ bí bó ṣe ń dún ni ó ń dún bí idà. bẹ́ẹ̀ni seifu ni seifu la. ẹ bá wa ka Kùránì seifu la ni Kùránì kí ni tó máa seifu la. bẹ́ẹ̀ni idà la ni. idà la ni. bẹ́ẹ̀ni àfi dojú kọta ni àfi dojú kọta ni fàtúlù. ẹ fi dojú kọta ni. bẹ́ẹ̀ni. ẹ bá ka Kùránì yẹn ṣe ti débẹ̀ Suratu Tauba verse 5. Suratu Tauba verse 5. religionofpeace.com gbogbo èèyàn tẹ́ bá lọ check website yẹn it's actually a website ẹ type in religionofpeace.com you will like it. ṣé Kùránì ilẹ̀ dẹ̀ ń ṣí yẹn lóòótọ́
Ọlọ́run serious ó ń dún bíi pé ń ṣá nǹkan ni o. Ọ̀dọ̀ mi silent ni mi ti rí ẹ farabalẹ̀. Naam Suratu Tauba verse 5. Naam. Allah sọ pé faidan salakọlá ashurul hurum faqtulul mushrikina haythu wajadtumuhum wa khuduhum wahsuruhum waqudu lahum kulla marsadin fa'in tabu wa aqamus salata wa atuz zakata fakhallu sabilahum inna Allaha ghafurur rahim. Naam. Àkọ́kọ́ ẹ rí pé àyá Qur'an tẹ́ sílẹ̀ ni mo ti bá yín kà bí. Bẹ́ẹ̀ ṣe ka ẹtù náà. Ẹ dúró ẹ farabalẹ̀. Tèmi bákan lẹ ṣe ka bákan náà ni ẹ ṣe sáré tù. Ẹ farabalẹ̀ mi ń bá yín jiyàn. Ọ̀rọ̀ mímọ̀ lẹ pé ṣó ti yé yín. Ọ̀rọ̀ dínú sí ni ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́sìn ni. Sẹ́yìn gbọ́ èmi ò kò sí tẹ́ fẹ́ sọ tó lè jọ àwa lójú ṣó ti yé yín báwọn. Àfijọ́ yín lójú a ní ẹ̀ka ni kò síjọ lójú kankan bẹ́ẹ̀. Naam kí n tó tu èmi ò tu fún yín o sẹ́yìn gbọ́ mi kí n tó tu àkọ́kọ́ ní tèmi kọ́kọ́ fẹ́ yín tó jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ yìí síwájú ó ní wípé mo fẹ́ kọ́kọ́ máa fi tẹ́ bílọ́ǹgì sí náà. Bílọ́ǹgì náà ńgbà tá a kì í ṣe ẹyẹ tá a ṣàyè. Ẹ farabalẹ̀ ṣé Allah gangan lẹ ní òsì ni àbí kò sí Kùránì àbí kò sànàbí. Sáwà náà ti wá ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ òkùnkùn àbí. Ẹ dáhùn tí mo béèrè ẹ dá question lẹ́yìn náà ti sí mi question lẹ́yìn náà ti sí. Ẹrú bílọ́ǹgì tẹ́ sọ yẹn ló bà mí. Inú Islam náà ti máa ń bílọ́ǹgì wọ́n á bílọ́ǹgì nínú ìṣẹ̀ṣe. Ok ìṣẹ̀ṣe ni yín àbí. Ẹ bá wa tú. Àní ìṣẹ̀ṣe ni yín àbí. Ẹ nà. Ìṣẹ̀ṣe ni yín. Naam. Ọlọ́ọ̀ba nígbà tí ó ń bọ́rọ̀ bọ̀ ẹ farabalẹ̀. Ọlọ́ọ̀ba púpọ̀ wàhálà ni o. Ó ń bá ọ̀rọ̀ bọ̀. Ìtẹ̀rí kẹ́yìn ó mọ̀ sí ṣe ń gbọ́ ìtẹ̀rí kẹ́yìn ó mọ̀ sí ẹ̀yin lẹ tú fúnra yín kò sí tó kàn mí tèmi. Ìbá ń pè lọ́lọ́ lọ́dọ̀ tèmi. Ẹ farabalẹ̀ ìbá ń pè lọ́lọ́ lọ́dọ̀ tèmi ìbá ń pè ní Allah kò sí tí ò lọ lọ́dọ̀ tèmi só ti yé yín báwọn. Àfà mi gẹ́gẹ́ bí òfin bíi tẹ́ wà yìí Allah la máa ń lò ń bí ẹjọ́ ẹ bá wa tù. Bẹ́ẹ̀ ni mi bá ń jiyàn. Naam nígbà tó Allah ń bá ọ̀rọ̀ bọ̀ ẹ rí i pé àwọn ọ̀rọ̀ kan ló ti síwájú mo rí pẹ́yìn gangan náà gan Ọlọ́run fún yín níwà bí yàrá dáadáa ẹ mọ kí ó dáadáa. Tí wọ́n bá lo fàídà ẹ mọ̀ pọ̀rọ̀ kan ti síwájú tẹ́lẹ̀ tí ń bọ̀ àbí. Àfà ẹ dá mi lóhùn tí mo wí ẹ dá mi lóhùn tí mo wí yín tí mo wí ni ẹ dáhùn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Wọ́n ní kẹ́ tú àyà yìí ni ẹ jọ̀ọ́ ẹ bá wa tú kẹ́. Ẹ dá mi lóhùn tí mo wí èmi náà ń béèrè question ni. Àfà yẹ tú fàídà mo rí pé ẹ mọ kí ó dára right fàídà ọ̀rọ̀ kan síwájú rẹ̀ àbí òsíwájú ẹ̀ ẹ dá mi lóhùn. Àfà yìí cherry ẹ ti ń stress wa o. Èmi náà bá yín jiyàn yín fi láì fi ilẹ̀ ìfi ilẹ̀ ẹ dá mi lóhùn tí mo béèrè ni. Ó dẹ̀ mute ó yẹ dákẹ́. Allah ifma ẹ bá wa gbé mo ní kẹ́ ní sùúrù kí ló ń ṣe yín náà ẹ ṣàfẹ́ máa jí nǹkan lẹ̀ lára èèyàn mo ń struggle láti calm down. Alẹ́ yìí náà ní sùúrù pẹ̀lẹ́pẹ̀lẹ́ fa. Ẹ̀yin náà ní sùúrù. Mo ní kẹ́ ní sùúrù sẹ́. Ẹ bá wọn gbé verse 4 wá Quran 9 verse 4 kẹ̀ka wá látẹ̀yìn ṣé yẹn máa rọrùn fún yín. Ẹ̀yà. All right. Naam. Ẹ jẹ́ kán gbé wá fún yín. Tẹ́ bá tún ti rẹ́rìn yẹn nínú òfin bíi ẹ wo bí nínú tó máa ń bí mi nú lẹ́ ń ṣe yẹn ẹ̀rín tẹ̀ ń rí yẹn ń bí mi bẹ́ẹ̀ ṣe ń rẹ́rìn yẹn àṣírí ń bíbá yìí bí èso gba wèrè o kí lè ń rẹ́rìn fún àwa náà ṣeré kẹ́ ẹ lè bá ọmọ pẹ́sìn tiwa náà dá wa lójú kẹ́ ẹ lè bá ọmọ pẹ́sìn tiwa náà dá wa lójú ni ní táwa náà ń sọ nìyẹn
àwa náà ò ṣeré kì í sọ̀rọ̀ eré ẹ fọ̀rọ̀ Allah tẹ́ ń sọ jágbe ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ni kì í sọ̀rọ̀ pé kinní ebi mo sọ pé kẹ́ ẹ sọ nǹkan ní ìsinyìí ẹ ṣe sọ ebe ẹ sọ pé kéwù yẹn kú dá yín lójú ó wà nílẹ̀ dáadáa ó wà nílẹ̀ dáadáa fún yín nínú àwọn tí ó bá wà nílẹ̀ dáadáa ẹ̀ ní wọ́n máa takù wá ń ta náà ẹ̀ ń takù wá ní. àfẹ́ ka kéwì. ọlọ́ni illa alladina. kí ni mo sọ fún yín tẹ́ tó bẹ̀rẹ̀ kéwì kíkà kí ni mo sọ fún yín pẹ̀lú ọlọ́run àtàlá tá a ti jọ lágrímẹ́ǹtì lé lórí. naam. Allah la ní kẹ́ ẹ lò ẹ tún lọ lọ́run ó yẹ lo Allah kẹ́ kọ̀ǹtínú ó yá. naam. illa alladina atum minal mushrikina. ṣebí suratu Tawbah right. bẹ́ẹ̀ni. àyà kelo nínú. ṣe bẹ́ẹ̀ ti ṣí ní ìsìn àyà 5 lè tẹ̀kan á bá yín dá padà sẹ́yìn àyà 4 lélẹ́yìí. naam yawwa. إلى الذين عدتم من المشركين ثم لا ينقضوا شيئا ولم يظاهروا عليكم عهدا فأتموا إليهم عهدهم إلى الله إلى مدتهم إن الله يحب المتقين. نعم. Allah sọ pé àyàfi àwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ ọ̀ṣẹbọ tí kíni sì wà láàrin wọn tí àdéhùn ń bẹ láàrin wọn pẹ̀lú rẹ̀. Summa lam yanqudu shay'an. lẹ́yìn náà tí wọ́n ṣe kíni tí wọ́n dá nǹkan kan padà. Walam yudhahiru alaykum ahadan nǹkan kan kò sì hàn sí wọn. Fatimu ọlọ́ni ẹ pé fún wọn àdéhùn tẹ́tíjọ́ sí ilayhim iddatahum àdéhùn tẹ́tíjọ́ sí kíni tẹ́tíjọ́ sí ila muddatihim dé òpin ìgbà. Inna Allaha yuhibbul muttaqin. Ọlọ́run sọ pé òun nífẹ̀ẹ́ sí àwọn tí wọ́n ṣe kíni àwọn tí wọ́n ń páyà tòun. Naam. Ẹ gbọ́ mi yé àbẹ́ ẹ gbọ́ mi yé. ṣé a lè ka verse 5 yẹn báyìí ṣé kàn lọ gbé 5 yẹn wá báyìí. ẹ máa ń sọ ń bẹ́ẹ̀. ó yẹ wá lọ gbé verse 5 yẹn wá báyìí. Naam. Al-Qur'an ń tẹ̀síwájú. Ó ní fa'idan salakal ashurul hurum. Ó ní tẹ́ ẹ bá wá ṣe kí ni nígbà tí ẹ bá wá bọ́ sínú oṣù àwọn oṣù àbẹ̀wọ̀ gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mà. Al-Qur'an ní faqtulil mushrikina. Ẹ gbé ogun ti àwọn ọ̀ṣẹbọ. Ẹ gbé ogun ti àwọn ọ̀ṣẹbọ. Haisu wajadtumuhum ní gbogbo ààyè tẹ́ bá ti rí wọn. Wa khuduhum ẹ sì gbá wọn mú. Waq'udu lahum kulla mursadin. Ẹ sì ṣe kíni ẹ sì pa wọ́n yàní wípé kẹ́ fún wọn ní àmùrè. Naam. Fàyín táàbù ṣùgbọ́n tí wọ́n bá ti wá ṣe kíni tí wọ́n bá ti túbá yàní wípé wọ́n ti kọjá àlà tẹ́lẹ̀ wọ́n ti mọ̀ pé àwọn ti kọjá àdéhùn tá a ti jọ níwájú tẹ́lẹ̀. Ọlọ́ni Allah wá sọ pé ṣé fásitì tẹ kà níwájú yẹn jọ pé wọ́n ti já àdéhùn. kí lẹ sọ. ṣé fásitì tẹ kọ́kọ́ kà tán gbé wá yẹn ṣé wọ́n já àdéhùn bẹ̀. àdéhùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ṣé àwọn ẹlẹ́bọ ṣé wọ́n já àdéhùn nínú fásitì tẹ kọ́kọ́ kà yẹn tẹ́ fi tì í bọ̀ ń bíbá pé wọ́n já àdéhùn. ṣáàtù náà bẹ́ẹ̀ náà wípé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ni. mo ní ṣé wọ́n já àdéhùn níbi tẹ́ jàwábù ṣáàtù ni náà tí wọ́n bá ṣe kíni tí wọ́n bá ṣe nǹkan yẹn. níbo lẹ ti wá rí tí wọ́n bá ṣe tán bá já àdéhùn bíbá. kí ni túmọ̀ haisu wajadtumuhum kí ni túmọ̀ ẹ̀. haisu wajadtumuhum ṣóun lẹ tú sí tí wọ́n bá já àdéhùn. ibi tí mo tú sí pé tí wọ́n bá jáde. òun náà mo sọ mo ní haisu wajadtumuhum kí ni túmọ̀ ẹ̀ àfà. kẹ́ ẹ mú wọn níbi tẹ́ bá ti rí wọn ni
ok nígbà tó ṣe pé kẹ́ ẹ mú wọn ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti rí wọn ló wà ń bẹ̀ ibo wa ló fi báwo lẹ ṣe wá fò débi tán bá já àdéhùn. Kí ni aláàbádé bíi pé fàyín tábù ṣebí kí ó jọ yé wa ni tí aláàbádé bíi fàyín tábù ṣebí fáàfù ní bẹ́ńbẹ́ kí ni aláàbádé bíi fàyín tábù. ẹ tú kínní mo máa tún tú. ó náà mo ti tú. níbí báyìí ìtẹ̀tú lókè ẹ rí i pé kò jọ mọ́ váàsì yìí rárá ìtẹ̀ kọ́kọ́ tú ní 4 òye tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ nípa fáàfù sàbàbíyà òye fáàfù sàbàbíyà ò túmọ̀ sí pé ó ń wà sọ́là ẹni tí ń bọ̀ wá lẹ́yìn níbòmíì torí a ní fáàfù sàbàbíyà oríṣi 11 bọ́tí bẹ̀rẹ̀ kọ́ níbi ó ní fàìzà ń sálàkàl ashurul urum nígbà tí àwọn oṣù ọ̀wọ̀ bá ti lọ fákìtùlù alimushiriki àkọ́kọ́ ni pé àfà bẹ́ẹ̀ ṣe tú fákìtùlù yẹn mo lọ wo fọ́tò yín mo wá wo gbogbo fídíò tẹ́ ẹ ṣe mo wá wò ó pé kí lẹ lè tí ì rí jẹ nínú kéwú mo ń bọ̀ àti ẹ̀ tí ì rí nǹkan kan jẹ mo ń bọ̀ ẹni sùúrù mo wá wò ó pé kí lẹ lè tí ì rí jẹ nínú kéwú tẹ́ fi lè gaslight odidi Quran ní tó wà ń bì yìí ẹ̀yin fún ara yín mọ̀ pé hunaka al-farqu bayna qatala wa qatala nínú kéwú tẹ́ ti ké sẹ́yìn ní sùlásì ní qatala ó ti di sùlásì mazidu bi arfin wahid tó ti jẹ́ musharakatu bayna isnayn ní tó wá wà ń bì ó wá ní fakitulu al-mushrikin ẹ pa àwọn ẹlẹ́bọ látara kọtàlà amúrù straight ni ẹ̀yin wá tú sí ẹ máa bá wọn jà òun ló jẹ́ kí n lọ fídíò yín o torí pé àwọn tí wọ́n lè máa ṣerú ẹ̀ òun làwọn àgbà àfáà tí wọ́n ti dàgbà tán ti wò pé kí ló kù tá a fẹ́ fàyè wa ṣe. now in tó wà ń bí yìí ni fákìtù lílù mushiriki ẹ pa àwọn ẹlẹ́bọ àìsù wàjáde tó mú hùn ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti rí wọn. wàhùzúhùn ẹ dè wọ́n mọ́lẹ̀ ẹ mú wọn wàsùrùhùn ẹ dè wọ́n lókùn wàkàndù láhùn ẹ dá wọn jòkó ó yẹ kúlà má sọdìn sí gbogbo kọ́nà ẹ mú wọn jòkó wàkúndù láhùn kúlà mọ̀sọ́dìn nígbà míì wọ́n á ní ẹ sápamọ́ àlá àlù tàfàṣìr àwọn kan ní wọ́n ní ẹ sápamọ́ báyìí ẹ máa ṣọ́ wọn ní gbogbo ibikíbi tó bá ń gbà kọjá láti lè rí wọn mú. ó wá ní fàyín táàbù tẹ́ ẹ bá ṣèyí títí tí wọ́n bá wá pariwo jáde tára ti ń ni wọ́n tán bá wá pariwo jáde tán sọ pé àwọn ò mọ̀ ṣe Islam oyè tán wá tọrọ àforíjì páwọn ò ṣẹbọ mọ́ wa qamu ssalata tán wá ń kírun wa atau zakata tán dẹ̀ yan zaka fakhalau sabilahum ẹ kúrò lójú ọ̀nà wọn ẹ má gbé wọn pamọ́ ẹ má jí wọn gbé mọ́ oyè inna Allaha gafurur rahim tó rà láti dáríjì wọn torí pọ́n ti ń ṣètò wọn. àbá aláríwájú. ti lọ ètò láyé kó má ti padà ta ò káfá ẹ má ti padà. no rárá wọn lọ chẹ́ẹ̀kì tí mo sọ ni. àbá aláríwájú. mo gbọ́ yín. mo ní ẹ wo nǹkan ẹ wo ohun tó wà ń bíbà yìí ẹ máa gbọ́ ẹ wo ohun tó wà ń bíbà yìí bó ṣe wà yìí. ǹjẹ́ kí nìkan tẹ́ ẹ rí sí vaasi yìí kí lẹ rí sí. kí ni sábàbù nùsùlù àyà yìí. yóò dà fún yín sábàbù nùsùlù àyà yìí òun ni wọ́n fi nà sáà vaasi ibi tí Allah ti ń sọ pé yasalunaka ani sharul urum kul kitalun fi'i ẹ ti rántí vaasi yẹn níbi tí Allah ti ń sọ pé wọ́n máa bi ẹ́ léèrè nípa oṣù ọ̀wọ̀. bẹ́ẹ̀ni. sọ fún wọn pé kí wọ́n jagun nù ẹ̀ ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé wọn ò gbọ́dọ̀ jagun nù oṣù ọ̀wọ̀. bẹ́ẹ̀ni. gẹ́gẹ́ bí ìṣe lárúbáwá vaasi ọ̀rọ̀ gbà yẹn gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ yẹn tó ṣẹlẹ̀ ní ogun bádàrí yẹn eléyìí vaasi yìí ni Allah fi pa
váàsì yẹn rẹ́ Naam. wípé nígbà tí yẹn ti lọ yẹn o ẹ jẹ́ kó oṣù ọ̀wọ̀ ó lọ ẹ má pa wọ́n ní oṣù ọ̀wọ̀ mọ́ ó wá ní tẹ́ ẹ bá tóṣù ọ̀wọ̀ bá ti kọjá ní kẹ́ ẹ ṣe mọ́ pa wọ́n which is Allah fẹ́ cancel ó fẹ́ dá àṣẹ àná padà torí pé àṣẹ ni ọlá àṣìṣe tó ṣẹlẹ̀ látọwọ́ àwọn sahaba ló fà á tà láàfin nìkan jagun yẹn eléyìí kan wà fún mansukh eléyìí jẹ́ nasikh tí yẹn jẹ́ mansukh òun náà fi pa báàsì yẹn rẹ́ oye now eléyìí tó wá wà ń bí iná nísìn èmi àti yín àbọ̀ láríwájú mo fẹ́ kí ẹ rí i pé a máa ń sọ̀rọ̀ kan èní kọ́ ni a ti ń sọ pé Allah kọ́ lọ́lọ́hun Allah kọ́ lọ́lọ́hun àwa náà ṣàdédé jí láàárọ̀ kálá Allah kọ́ lọ́lọ́hun kí ló fà á ni pé Kùránì ò yé wa lánàá bẹ́ẹ̀ ṣe wà yìí ọláríwájú ó dá mi lójú pé tẹ́ ẹ bá tún sáùndì dáadáa tí bàbá yín bá jà fà ẹ̀ tún mọ kí ó jù wọ́n lọ torí pé nínú tá a gbọ́ ni pé àwọn bàbá àná wọ́n á pè wọ́n ní àfa tàbáràkà àfa ìsáájà ṣe é rántí àwọn àfa iná àti iná torí pé déédéé nǹkan tí wọ́n mọ̀ nìyẹn kéwù yẹn ò pọ̀ ṣùgbọ́n ní ìsìn kéwù ti pọ̀ a ti bójú wò ó ẹ dẹ̀ mọ̀ pé ọmọ tí wọ́n bá bí nílé eré tọ́tọ́ lé eré ọmọ Yorùbá yóò máa wo nǹkan bìlbàsí rọ́ọ̀tì ni pẹ̀lú ojúnú ẹ wá wo váàsì yìí bó ṣe wà yìí oye nípa àwọn váàsì tó ṣẹlẹ̀ káàtẹ̀ sọ pé ogun ni káàtẹ̀ wá kà sípò ogun ni ẹ dákun ó wà nínú Quran nínú tá a jọ kà pé yudillullahu man yasha wa yahdi bihi man yasha pé Allahu ni ó ń fi ìyàn mọ̀nà òun náà ló ń ṣì yàn lọ́nà ó tún wá wà nínú Quran níbi tí Allah ti ń sọ pé inna arsalna shayatini alal kafirina tahuzzuhum hizan pé àwa là ń rán àwọn ṣètánì níṣẹ́ sí àwọn aláìgbàgbọ́ which means Allah ń jẹ́ kó yé wa pé a lè dá nǹkan kan ṣe nínú ayé àyàfi ń tàlà àbákọ mọ́ wa. Bẹ́ẹ̀ni. Allah ti kọ kádàrá ká tó wáyé ẹni tó ṣe Islam Allah ti kọ ẹni tí ó ṣe Islam Allah ti kọ olóríire Allah ti kọ ìdàkejì Allah ti kọ gbogbo nǹkan Allah ti kọ. Now Allah tó wá rán Muhammad níṣẹ́ tẹ́ bá wọnú Suratul Baqara Allah tún sọ fún Muhammad ń bẹ̀ wípé khatamallahu ala qulubihim àwa Allah ti di ọkàn wọn pa wa ala sam'ihim àti etí wọn wa ala absorihim àtọ́jú inú wọn gìṣàwà àti fèdìdí síbẹ̀ walahum azabul alim àwa Allah dẹ̀ fẹ́ fìyà jẹ wọn which is Allah mọ̀ síbẹ̀ oye ẹ mọ̀ pé bó bá wá jẹ́ pé Allah ló cover gbogbo nǹkan yìí so wá yẹ kí ó tún wá dogun kó tún wá dogun débi pé gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti rí wọn ẹ pa wọ́n gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti rí wọn ẹ pa wọ́n káàtì ẹ̀ wá sọ pé nígbà yẹn ogun ni wọ́n fi ń jagbà ogun ló wà ń gbà yẹn gbogbo nǹkan pẹ̀lú àkókò ẹ̀ ni àsìkò yìí in tèmi máa ń wá béèrè àbọ̀ láríwájú tèmi máa ń fi mọ ọmọ ọkọ àbọ̀ ọmọ ẹni tó bá jẹ́ ọmọ Yorùbá bẹ́ẹ̀ tí ìbáṣọ ọmọ Yorùbá ni pé according to this tó bá jẹ́ pé váàsì yìí ò wúlò mọ́ tó jẹ́ pé váàsì yìí bá àsìkò Muhammad la fún ní instruction yẹn ìjẹ́só yẹ kí rúvásì yìí kó máa tún wá remain nínú ìwé tá a fẹ́ kí gbogbo ayé ó máa kà tá a fẹ́ káwọn ọ̀dọ́ ó máa kà tá a dẹ̀ mọ̀ pé àwọn kan máa fẹ́ràn Muhammad yẹn gẹ́gẹ́ bíi prophet àwọn kan kẹ̀dẹ̀rí wọ́n á fẹ́ ṣèṣe ẹ̀ ó tún wá wà nínú Quran níbi tí Allah ti ń sọ pé laqad kana lakum fi rasulillah ó ti ń bẹ fún yín lára òjíṣẹ́ khutwatil hasana àwọn àríkọ́ṣe eré tẹ́ ẹ bá wo dáadáa ìyẹn gan ti kọ́kọ́ ṣí wàhálẹ̀ pé gbogbo ohun tí Muhammad ṣe àwa náà lè ṣe gbogbo verse tó bá Muhammad wí ó ṣeé ṣe kó bá wa náà wí ẹ wá dákun gbogbo àwọn verse yìí àwa ń rí nínú ayé lónìí àwọn èèyàn wọ́n wá ń fi orúkọ Allah wọ́n dúyàn lọ́rùn gbogbo aná là ń rí fídíò rẹ̀ là ń rí àwọn ara yẹn báwo àfáà bá sọ pé ọmọ Yorùbá làwa wo ò lè ṣerú ẹ̀ àwọn ò lè dánrú ẹ̀ ò gẹ́gẹ́ bí ilẹ̀ wa oye àwọn kan ń ṣe àwọn kan ń dán wò oye bẹ́ẹ̀ bí ké mò ń bọ̀ sà mò ń bọ̀ mo fẹ́ máa sọ̀kalẹ̀ ńsìn bí ké ó ṣe dán tó lẹ́nu yìí ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé lọ́dọ̀ àwọn Haúsá yẹn kì í ṣe original Muslim. Bẹ́ẹ̀ni wọ́n lè sọ bẹ́ẹ̀. Good torí pé ideology yẹn wọ́n gbà wípé ẹni tó bá jẹ́ original Muslim ọkàn ẹ gbọ́dọ̀ lè já jihad ṣé ẹ lè já jihad bẹ́ẹ̀ ṣe wà. Àláyé nígbà tí èsì àsìkò ogun láwà.
ó ti wá délẹ̀ báyìí nísìn ẹ máa ń gbọ́ Dr. Gbádébọ̀ dáadáa. bẹ́ẹ̀ni. Good. Ó ní lecture kan tí wọ́n ṣe nípa ogun ṣé ẹ ti gbọ́ rí? mi ti gbọ́. Ok, lecture yẹn wọ́n sọ̀rọ̀ ńbẹ̀ wípé ogun ń bẹ díjọ́ gbẹ̀dà kìyàmọ̀ pé kódà á jagun pé n tó fà á táwọn ò ti fi ìjagun yẹn ni pé olórí mùsùlùmí tí ó jagun làwọn ò tí ì rí. Oye nínú ẹ̀ náà ṣe máa ń gbọ́ Mufti ṣẹ́mẹ́ni tó ń jẹ́ Mufti ìwò. bẹ́ẹ̀ni. Good. Ǹjẹ́ ẹ gbọ́ Mufti níbi tó ti sọ pé ogun pé ẹ máa kọ́ àwọn ọmọ kí ó bọ́ ṣe ń yìnbọn? bẹ́ẹ̀ni. Good. Ẹ gbọ́ ti Dr. Sharaf. Dr. wọ́n máa wá bẹ díjọ́ gbẹ̀ndà kìyàmà lónìí a lè má rí àwọn ẹrú wọ́n máa wá bẹ díjọ́ gbẹ̀ndà kìyàmà lónìí a lè má rí ṣùgbọ́n ntí máa mú kẹ́rù ọbẹ̀ ní jihad ogun olùwàní ayọ̀ alladhina amanu hal adullukum ala tijaratin tunjikum min adabin alim tu'minuna billahi wa rasulihi wa tujahiduna fi sabilillahi bi amwalikum wa anfusikum dhalikum khayrun lakum in kuntum ta'lamun. olùwàní ajẹ́ kí n tọ́ka sí òwò kan fún yín káràkátà. bàbá. bàbá mo ń bọ̀ ẹjọ́ ìṣẹ́jú kan ẹjọ́. òwò náà ni kẹgbà Allah gbọ́ àti ìránṣẹ́ rẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam kẹsì máa jagun sójú ọ̀nà Allah pẹ̀lú àwọn dúkìá yín àtẹ̀mí yín eléyìí ló lóore jù fún yín tó bá yẹ pẹ́ mà. jihad ń bẹ díjọ́ gbẹ̀ndà al-qiyamah kò sí ń tọ́ parẹ́. òfin ṣẹ̀ríà ti sọ fún wa nínú àkídà ìgbàgbọ́ àwọn mùsùlùmí wípé a máa jagun jihad lẹ́yìn gbogbo olórí tó bá pè wá pé ká jáde ká wá jagun. ṣe rí pọ́ìntì tí mo kọ́kọ́ fẹ́ kẹ́ dìmú ni pé ó ní a máa jagun jihad lẹ́yìn gbogbo olórí tó bá pè wá ẹ rí i pé kò sọ pé lẹ́yìn tí àwọn aláìgbàgbọ́ bá wọn jagun ṣàmọ́ yín kò sọ bẹ́ẹ̀ ó ní lẹ́yìn gbogbo olórí tó bá pè wá tó bá jẹ́ pé ìsìláàmù ló fi ń darí àwọn tó bá announce jihad kò dìgbà tẹ́ni tí ìṣe mùsùlùmí bá ṣẹ̀ wọ́n káwọn tó jagun ló ń sọ yẹn. báwa mùsùlùmí tí ń fi kìtàbù wa sunna tí fi ń ṣèjọba lé wa lórí tó bá ní jihad yá ó yá náà tó jihad ń bẹ díjọ́ gbẹ̀ndà al-qiyamah kò sí tán parẹ́ yàtọ̀ sí àwọn ideology ìdọ̀tí táwọn tẹ̀blíkì ń kóká àtàwọn amadíyà tí èsè mùsùlùmí. ṣẹ́rí báyẹn so àwọn èèmù àwọn kan sìn ni pé nílẹ̀ Yorùbá káwọn ó kàn rí olórí kan kó lórí yẹn kó dẹ̀ kàn announce jihad láàrin èmi àti yín kò sí fámìlì kan tí ò sí kristẹni o nílẹ̀ Yorùbá yìí o. bẹ́ẹ̀ni. kò sí fámìlì kan. bàbá ṣé ẹ lè jẹ́ kí n sọ̀rọ̀. ó yẹ gbóhùn sókè à ń gbọ́ yín. naam ṣe mọ̀ pé bá a ṣe wà yìí ní natural gbogbo wa yìí bá a ṣe wà yìí ṣe mọ̀ pé bí wọ́n bá bí wa bó bá jẹ́ pé bàbá àti ìyá kan náà ló bí wa ṣe mọ̀ pé ìwà kan náà lè wà lọ́wọ́ gbogbo wa ṣe mọ̀. mo mọ ẹ continue. naam ṣe wá mọ̀ pé bí ìwà kan náà ṣe lè wà lọ́wọ́ wa hàn bẹ́ẹ̀ náà ni ó jẹ́ pé tí wọ́n bá sọ̀rọ̀ fún wa lẹ́ẹ̀kan náà kì í ṣe bákan náà láti gbọ́ yé. mo ń gbọ́ yín. náà ṣé ẹ rí bàbá tẹ́ ń sọ̀rọ̀ ń parẹ́ yìí àwa máa ń gbọ́rọ̀ wọn ní tó bá ṣàǹfààní ṣé ń gbọ́ mi. ṣùgbọ́n àwọn tí ò bá ti wa náà mu àwa náà ṣe kí ni fàwùwà rọ́dù ni. ẹ̀rí pa Ànábì sallallahu alaihi wasallam ó ní mangosha ẹni tó bá dá wà falaysa minna kì í sára wa right àbí. àwọn nǹkan mí bẹ tó jẹ́ pé a máa ń kà á kún torí wípé bóyá ẹni yẹn jẹ́ ni ńlá sóye yín máa ń nípa pé. mo fẹ́ béèrè nǹkan náà ṣé ẹ rò pé ìròrí wọn náà fi sọ̀rọ̀ yẹn àbí ìròrí Islam. ìròrí tí wọ́n náà fi sọ̀rọ̀ ẹnì kí nìdí tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀. ìròrí wọn ni àbí kì í ṣe ìròrí Islam. kì í ṣe ìròrí Islam kì í sáyà tó yẹ kì í ṣe bó ṣe yan. kí n lè mọ̀ pé bóyá kì í ṣe ìròrí Islam. kì í ṣe ìròrí Islam. mo ń bọ̀ sà ṣé vaasi yìí ò ṣiṣẹ́ mọ́ mo ń bọ̀ vaasi tán gbé jáde yìí ṣé kò ṣiṣẹ́ mọ́. fáàsì wo ṣé n tá n ká yìí àbẹ́wò. eléyìí tá n ká yìí ṣó sì ń ṣiṣẹ́ àbí ò ṣiṣẹ́ mọ́. n tá n ká yìí kò ṣiṣẹ́ fún wa
mo ń bọ̀ ṣé àwọn òfin kan wà nínú kùránì tó ti expire tí ò wúlò mọ́. kèsè ipò expire ó wà lásìkò yóò bá ń dà fún yín a lè sọ ipò pé expire kò wúlò mọ́ ó pé lè kò wúlò bẹ́ẹ̀ ni mọ́. ó wà ṣé irú váàsì eléyìí ṣó sì náà wúlò àbí ò wúlò mọ́. kò wúlò fún wa kò wúlò fún wa kò wúlò mọ́ àbí. bẹ́ẹ̀ ni Quran 47 verse 4 náà nǹkan òun náà ò wúlò mọ́. èwo ń bẹ. níbi tí Allah ti mama Allah fẹ́ jẹ́ bá gbé Quran 47 verse 4 ẹ jẹ́ kán bá gbé wákà o. Tòláyé ayé àti Sharafa treat yẹn ṣe mọ̀ pé Quran 9:111 ni 111. ṣé eléyìí náà nǹkan ṣé eléyìí náà wúlò mọ́. bàbá ètò ẹ ṣe béèrè lọ́wọ́ àáfàá yìí pé àwọn wo ló jọ sọ wípé àyà yóò wúlò mọ́. ẹ̀dájà máa bá bọ̀. ẹ tí gbọ́rọ̀ mi Eléyìí náà ẹ kọ́ tí àfà. gbọ́ tẹ́ bá farabalẹ̀ gbọ́rọ̀ mi mo ń tẹ́ bọ̀ bá ẹni farabalẹ̀ sùúrù gbọ́rọ̀ mi. eléyìí náà nǹkan. fàyídà lakitum lẹ́dínà káfàrú fàdọ́rù barikọ́p ṣúra wo ni. Suratu Muhammad òun náà kò jìnnà ẹ má wulẹ̀ tún máa dààmú tẹ́ ẹ bá pàdé àwọn aláìgbàgbọ́ ẹ máa dú wọn lọ́rùn nìṣó títí tí ẹ fi rí wọn padà dáa ṣóun náà ò wúlò mọ́. a lè lò a lè lò ó mà bí. a lè lò. good yóò yẹ yín. mo ń bọ̀. Tòláyé ní sùúrù wọ ní sùúrù kò gbẹnu tẹ sọ̀hún náà kò ní sùúrù sórí ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ kéékèèké àfà ìtẹ́ bá ti fẹ́ wá bíbá yìí ẹ máa pe àwọn àgbà fáyín bí àwọn Sulaiman Farouk kọ́ ẹ máa wá dúró kẹ́yìn máa ẹ dúró ní ẹ sùúrù fẹlẹ máa farabalẹ̀ ẹ dúró ní sùúrù ẹ ní náà jẹ́ kí n sùúrù sọ̀rọ̀ mi tán ní ẹ̀yin sùúrù náà jọ má sọ bá ẹ mi farabalẹ̀ bá mi ẹ ṣe farabalẹ̀ fàmílì ẹ̀yin náà sáà láwọn kan tó jù yín lọ ní kò sí sùúrù bẹ́ẹ̀ náà ṣe jẹ́ kí wulẹ̀ kẹ́ tó kò sí n bẹ́ẹ̀ náà ṣe sọ̀rọ̀ wulẹ̀ kẹ́ tó ẹ ní sùúrù farabalẹ̀ ẹ̀yin náà láwọn kan tó jù yín gbọ́kàn lọ́nà tí mo ẹ̀sìn fẹ́ tẹ́yìn sọ náà ṣe. ó ṣáà ń sọ̀rọ̀ látẹ̀kọ́ àyíntà jẹ́ káwa náà sọ one or two tips tá a fẹ́ sọ sórí tó bá fẹ́ wá bíbá yìí mo fẹ́ ka nǹkan kan lẹ̀ fún ẹ tó bá ti rí bàbá tán pè létò láyé MS Big Joes àbí bóyá Adigun Malik máa gbé Kùránì wa ni kò ní kó gbà kéwú fún ẹ má máa wá bíbá yìí kó máa wá parọ́ kan nínú kì í Kùránì sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ wípé parọ́ kì í ẹ̀jẹ̀ sọ̀rọ̀ wípé parọ́ nǹkan ni tí ń bẹ́ ńlẹ̀ iṣẹ́ kọ́tọ̀kọ́tọ̀ gbọ́ mi ló ń sọ ẹ náà so farabalẹ̀ ìfowó náà yẹ kí kò ẹ jẹ́ fara ká bá sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀. wọ́n mọ ìkéré wo bóyá ń parọ́ náà ó ń parọ́ náà wọ́n mọ ìkéré yìí mélòó ni kì í mọ̀ pé sọ̀rọ̀ wípé kínní parọ́ ẹ náà farabalẹ̀ ẹ tí ì jẹ́ kí n sọ̀rọ̀ ẹ bí mò ń sọ̀rọ̀ lọ́wọ́ ni náà ẹ tí ì jẹ́ kí n sọ̀rọ̀ ẹ̀yin náà kàn sọ̀rọ̀ ẹ kàn sọ̀rọ̀ ni ẹ̀yin náà sáà lẹ́wọ̀n tó dàgbà jù yín lọ́nà ẹ̀sìn tẹ́yin náà ń ṣe ẹ farabalẹ̀ náà ẹ tí ì jẹ́ kí mi náà láǹdì náà ebi mi náà sọ̀rọ̀ ni àjọ ń sọ̀rọ̀ ni náà. Kùránì tí ìyá wa gbé náà nísìn ẹ farabalẹ̀ nísìn báyìí nísìn lẹ́yìn ìgbà tí ànábì lọ tán táwa gangan mọ̀ aláwọn tábìn àwọn sọ̀hábà wà mẹ́rẹ̀ẹ̀rin aláwọn tó gbà fún wọn aláwọn tí ó gbà fún wọn nínú ìsìláàmù yìí náà ni ẹ farabalẹ̀ ẹ tí ì jẹ́ kí n sọ̀rọ̀ tán náà nínú lẹ́yìn wọn àwọn kan tó wá aláwọn tó gbà fún wọn aláwọn tí ó gbà fún wọn tó sì jẹ́ pé nínú ìsìláàmù yìí náà ni so a tún ní àwọn àhímọ̀ mẹ́rin táwọn ìmáàmù Ṣàfi'í ìmáàmù Málíkì ìmáàmù Àbí Hànífà gbogbo wọn báyẹn a tún láwọn tó gbà fún wọn aláwọn tó jẹ́ pé wọ́n gbà fáwọn apá kan wọ́n gbà fáwọn apá kan iṣẹ́ sì sọ inú ìsìláàmù náà ló wà wọ́n sì tẹ̀lé nǹkan kan náà tó ẹ lè sọ fún mi pé bóyá kí ni mo ń bọ̀ Afọláríwájú mo ní tó fi wùn mí kí n máa bá yín sọ̀rọ̀ ni pé mo rí pé ẹ gbọ́n ṣùgbọ́n ẹ fẹ́ máa lo ọgbọ́n yẹn síbi tí ó right ẹ máa wá gbọ́ ẹ máa gbọ́ ẹni sùúrù tí ẹ lè list fún mi bíi 10 ideology tó wà lábẹ́ Islam ó tó mélòó. ó pọ̀ náà. ó pọ̀ àbí. ẹ kàn list bíi 5 fún mi àbí 10. èwo lẹ́yìn fẹ́ jẹ́ kí n list fún yín. ok ẹ jẹ́ kí n help yín ṣé ẹ mọ̀ wípé nígbà tí ó kọ́kọ́ pín sí alùsùnà àtàwọn ṣíà bẹ́ẹ̀ náà níbẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. àwọn ṣíà oyè so àwọn alùsùnà àwọn ya sọ́tún àwọn ṣíà ya sósì lábẹ́ ni gbogbo nǹkan ti ya ibẹ̀ ni ìzálà ti ya ibẹ̀ ni sálàfí ti ya ibẹ̀ ni wàhábí ti ya ibẹ̀ ni súnni ti ya ibẹ̀ ni tẹ̀blígì ti ya ibẹ̀ ni gbá ti ya ibẹ̀ làwó ti ya ǹjẹ́ jẹ́ mọ̀ wípé látara yíya ọ̀nà yíya yẹn ǹjẹ́ jẹ́ mọ̀ pé wọ́n máa ń assassin síra wọn wọ́n máa para wọn ṣé ẹ mọ̀ ikú tó pa
Hasan àti Hussein ọmọ ànábì. bẹ́ẹ̀ni Irú ikú wo ló pa wọn? wọ́n pa wọ́n ni. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn tó pa wọn ìṣẹ̀lẹ̀ bọ àwọn mùsùlùmí ló pa wọn? bẹ́ẹ̀ni ibi tá a ti mọ̀ pé ṣe rí àwọn kankan ń bẹ tó jẹ́ pé tí mo fẹ́ kẹ́ ẹrù ẹrù pẹ̀lú mi. Àwọn mùsùlùmí ló pa wọn. Even tó fi mọ́ Aisha ìyàwó ànábì. Nígbà tó bá Àlíjà ogun the Battle of Camel, òun ni wọ́n pa á. Ẹ wá dákun ẹ má bínú, láti ìgbà tójú ayé ànábì ti wà látẹ̀yìn ànábì títí di ìsìn, ibo ni peace wà nínú Islam? Peace wà nínú Islam, ọ̀nà téèyàn bá fi gbọ́ tiẹ̀ yé ni. Ibo ni peace wà nínú Islam? Peace wà nínú Islam. Mọ́mbọ̀, tó ní Súfì lẹ́yìn, ṣó ní Súfì ni? Mo ṣe Súfì, mo ṣe Súnní, kò sí tí ń ṣe. Ṣé mọ̀ wípé Ṣéhù ẹ máa gbọ́, ṣé mọ̀ pé Ṣéhù Ahmad Tijani jagunjagun ni wọ́n? Bẹ́ẹ̀ni. Ṣé mọ̀ pé Ṣéhù Abdul Kadiri jagunjagun ni wọ́n? Bẹ́ẹ̀ni, but irú ogun wo ni ẹ jà? Kálukú wọn ẹ gbọ́ mi, kálukú wọn jagun gba orúkọ tí wọ́n ń jẹ́ yẹn ni. Bẹ́ẹ̀ni. Oyè ẹ wá sọ iye ìlú tó ṣe pé Islam ti gbà lónìí tí wọ́n ti invade. Ǹjẹ́ mọye ìlú yẹn tí ò jẹ́ ara wọn mọ́ tó yẹ pé Islam ti invade wọn? Islam ló ń gbàlú yẹn, kódà wọ́n ti di funfun kò sí dúdú ń bẹ̀ mọ́. Ǹjẹ́ mọye ìlú tó jẹ́ lè? Mi mọ̀. Ẹ mọ̀? Bẹ́ẹ̀ni. Egypt, ẹ̀yin comment section ẹ máa bá wa list ẹ̀ ní kọ̀ọ̀kan. Egypt dúdú làwọn tó wà ń bẹ̀. Oyè ǹjẹ́ jẹ́ mọ̀ pé látara ẹ̀sìn, látara Islam, òfin Allah, òfin kìnnìkan ni, òfin àwo ni wọ́n fi gba Egypt dòní. Ní gbogbo Egypt fi di funfun. Morocco bẹ́ẹ̀ náà, Turkey bẹ́ẹ̀ náà, Mali bẹ́ẹ̀ náà, Libya bẹ́ẹ̀ náà, Syria bẹ́ẹ̀ náà, Sudan bẹ́ẹ̀ náà, oyè báyẹn, Tunisia bẹ́ẹ̀ náà. Gbogbo ibi tó ń dárúkọ yẹn ilẹ̀ Áfíríkà ni o, Algeria Áfíríkà ni o. Àwọn tí wọ́n ní ara dúdú bí ìtẹ́ gbé sára yẹn, àwọn aláwọ̀ dúdú, àwọn ni o. Gbogbo ìlú táwọn ń dárúkọ yẹn ní ìsìn tẹ́ ẹ bá débẹ̀ funfun lẹ máa bá ń bẹ̀. Látara pé kí ni o, wọ́n ní Ọlọ́run ló rán àwọn wá. Orúkọ tí àwọn Egypt bá ń pe Ọlọ́run tiwọn, wọ́n á lóhùn náà làlá. Níbi ìgbà tán débí wọ́n ní Ọlọ́run táwa ń pe èèyàn náà làlá. Nígbà tí wọ́n dé tọ́mátú délé Haúsá wọ́n ní Ubangidi làlá. Léni ìjẹ́ mọ̀ pé wọn ò rántí Ubangidi máa láà làwọn Haúsá ń lò. Gbogbo sẹ́ríkì tí wọ́n ní nílẹ̀ Haúsá wọ́n ti pa gbogbo wọn. Emir ní gbogbo àwọn tó ń jókòó sórí sí tiwọn lónìí. Lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí náà ni o. Ẹ wá jẹ́ ká wá wo ẹ̀sìn yẹn. Ǹjẹ́ ṣé a lè yọ àṣà àti ìṣe kúrò nínú ẹ̀sìn? Ǹjẹ́ mọ̀ pé gbogbo ohun tó wà nínú Islam àṣà àti ìṣe Lárúbáwá ni? Ṣé ẹ gbà bí àbẹ́ gbà? Kèsì gbogbo ẹ̀. Good, yóò yẹ yín. Èwo nínú iṣẹ́ ájì tí wọ́n ń ṣe lénìí ni wọn ò tí ì máa ṣe tẹ́lẹ̀? Ó wà. Bí èwo sà? Naam. Ìdí tí a fi ń kó ní Mẹ́kà lọ sí Mẹ́dínà, ẹ dákun ẹ jọ̀ọ́ sà, sẹ́ẹ̀lì bá mi sọ dí rẹ̀ sà. Ìdí tí kí ni? Ta fi ń kó ní Mẹ́kà, ta fi ń lọ sí Mẹ́dínà. Pé tí wọ́n bá ní wọ́n fi ẹsẹ̀ rìn pé wọ́n fẹ́ fíìlì bá nàbì ṣe fẹsẹ̀ rìn àbí? No, ká sọ pé bóyá fẹ́ fíìlì bá nàbì ṣe fẹsẹ̀ rìn náà. Mo ní bóyá wọ́n fẹ́ fíìlì bá nàbì ṣe ń fẹsẹ̀ rìn. Péèlì tó fíìlì yẹn àwọn káwọn ará ájì náà fíìlì ẹ̀ lọ àbí? Naam. Oyè ǹjẹ́ ìwà mọ̀ wípé àsírátù tí wọ́n máa ń rìn yẹn, ìrìn àjò yẹn, ó ní a particular sacrifice èyí tí wọ́n máa ń ṣe lórí ìrun Mọ̀dínà, gẹ́gẹ́ bíi pé ibẹ̀ yẹn ó jẹ́ ààyè tí wọ́n tó jẹ́ military base gbogbo ilẹ̀ Lárúbáwá, tó dẹ̀ jẹ́ ààyè ọjà ńlá kan tí wọ́n bá wá ṣe hajj in pre-Islamic Arab. Gbogbo wọn náà ni wọ́n ní láti débẹ̀ already láti pìlẹ̀.
oye but the only point tó wà ń bẹ̀ ń sìn ni pé nínú àwọn ibadat tí wọ́n ń ṣe bóyá ká pa ẹran ní Mínà bóyá ká fárun ni bóyá ká dúró ní àràfá ni bóyá ká tàwáàfù ni bóyá ká dúró ní mọ̀kọ́mọ́ Ibrahim ni gbogbo ohun tí wọ́n ń ṣe yẹn yányán èwo ni wọn ò kì í ṣe tó ṣe pé Muhammad ló mú yẹn wá fún wọn pé Muhammad ló mélé ìwá o wọn ò kì í ṣe ìjó wà even tó fi kún ájì tí wọ́n ń lọ àtàsìkò tán ń lọ yẹn gangan ǹjẹ́ ṣé wọ́n ti ń ṣe gbogbo ẹ̀ tẹ́lẹ̀ àbí wọn ò mọ̀ ṣe rárá ànábì ló ṣẹ̀ wá kọ́ ànábì ló ṣẹ̀ṣẹ̀ wá kọ́ wọn. kò sí ti ń jẹ́ ájì tẹ́lẹ̀ rárá. ájì ń bẹ ṣùgbọ́n kì í ṣe bí wọ́n ṣe máa ń ṣe nù. kí ni àwọn nǹkan tó yàtọ̀ mò ń bọ̀ báwo ni wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀ báwo ni wọ́n ṣe ń ṣe nísìn. naam tá a bá sọ wípé bóyá ájì wà lásìkò tó ti pẹ́. ṣẹ́ẹ̀lì no ọ̀rọ̀ ọmọ kékeré kọ́ irú gbogbo wọn náà la nídìí kò sọ́mọdé tẹ́ bá lọ́mọdé ṣẹ́ mọ iye àwọn èèyàn bóyá àwọn ìyá ń tẹ̀lé bó ṣe wà wọn tó lórí èrò lẹ́yìn já wí fún un máa gbọ́ náà ájì yẹn pátápátá kí làwọn nǹkan tí wọ́n ń ṣe kí ni àwọn nǹkan kan tánàbì mú wá bá wọn kàn nídìí àwọn nǹkan tánàbì mú wá tí wọn ò kì í ṣe tẹ́lẹ̀. naam tẹmọta ṣé wọn máa sọ pé lápèjúwe nísìnyí ẹ jẹ́ ká kàn ṣàpèjúwe ká mọ prolong matter ṣé wọn máa sọ pé tẹ bá fẹ́ tàwáàfù Mẹ́kà o ẹ̀ẹ̀méje lẹ gbọ́dọ̀ tàwáàfù rẹ̀ lápèjúwe káfí èèyàn ṣàpèjúwe. tàwáàfù Mẹ́kà báwo ẹ ṣeun bàbá mi bá mi délé tàwáàfù Mẹ́kà báwo tọ́ máa fẹ́ tàwáàfù bẹ́ẹ̀tì láì aráàmà mi. naam. àwọn tí ń tàwáàfù tẹ́lẹ̀. tí wọ́n máa sọ pé iye òǹkà rẹ̀ ni. tí Sàfà àti Márùwà gan ló ń kà kánẹ́bì tó dé. tèmi náà béèrè ẹ̀yin náà ẹ béèrè question èmi náà wá ti sì yín padà báyìí wípé ṣe bí sólóǹkà bá náà tẹ́lẹ̀ torí ẹ sọ wípé sànàbí ló mú wá mo béèrè pé sólóǹkà bá ń tẹ́lẹ̀. àfà ẹ máa ṣe rí ẹ má mọ bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ má máa ṣe bẹ́ẹ̀ ẹ máa gbọ́. kì í sọ̀rọ̀ pé kí n má máa ṣe bẹ́ẹ̀. ẹni sùúrù náà. kì í sọ̀rọ̀ má máa ṣe bẹ́ẹ̀. ó jọrọ pọ̀rọ̀ yín yìí ò ti jọ ti Yorùbá mọ́ o ọ̀rọ̀ eléyìí ò jọ ti Yorùbá mọ́ o mò ń fura mọ́ nǹkan kan o. tàwáàfù ṣó ti ń tàwáàfù tẹ́lẹ̀ àbí wọn ò tàwáàfù bó ló ń kà bí ò ló ń kà wọ́n ti ń ṣe nǹkan wọn ẹ̀yin wá ń bẹ̀ mí léèrè wípé tó ló ń kà. ẹ béèrè ẹ̀yin náà lẹ béèrè nísìnyí ẹni sànàbí fi kankan lékún àbí òfin kankan dínkù. Oh God ṣé wọ́n ti ń tàwáàfù tẹ́lẹ̀ àwọn tàwáàfù. nísìnyí báyìí nísìnyí méje ni ó ti wà ní méje náà tẹ́lẹ̀ àbí ó sì méje intẹ́yìn náà bá ń dá nìyẹn náà ebe yìí ò fẹ́ jẹ́ kí mi ò sọ̀kalẹ̀ intẹ́yìn bá ń dá nìyẹn. nígbà tán ti ń tàwáàfù nígbà tán ti ń tàwáàfù tẹ́lẹ̀ oye iyekíye tán bá máa tàwáàfù is tàwáàfù. Okay. Ànábì dẹ̀ bá lọ́wọ́ àwọn bàbá rẹ̀ ní bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. nígbà tẹ́ sọ pé Ànábì bá lọ́wọ́ àwọn bàbá rẹ̀ ṣé bí wọ́n ṣe wá filẹ̀ bí wọ́n ṣe bó ṣe bá wọn tí wọ́n ń ṣe òun náà ló ṣe bá wọn ṣe ni àbò bá wọn tún sí. ṣé wọ́n ń tàwáàfù yẹn tẹ́lẹ̀ àbọ̀n tàwáàfù ṣé ń ṣe hajj ẹjẹ́ ìjágbé lẹ́yọ̀ kọ̀ọ̀kan mò ń bọ̀ ṣé wọ́n ń ṣe hajj tẹ́lẹ̀ àbọ̀n ṣe. wọ́n ṣe hajj tẹ́lẹ̀ wọ́n ń ṣé wọ́n wá ń tàwáàfù Kàábà tẹ́lẹ̀ àbọ̀n tàwáàfù rárá. wọ́n ń tàwáàfù Kàábà. ṣé wọ́n máa ń pa ẹran ní Mínà tẹ́lẹ̀ àbọ̀n pẹran. wọ́n ń pẹran. ṣé wọ́n ń kíìsì Ajáratulẹ̀ Àsìwádù tẹ́lẹ̀ àbọ̀n kíìsì ẹ̀. wọ́n ń kíìsì ẹ̀. ṣé wọ́n ń fárun fún Ṣìgìdì Kùsẹ́ìrù tẹ́lẹ̀ àbọ̀n fa. èmi ń bá wọn débẹ̀ mi mọ̀ bóyá ń fàyún o. wọ́n ń fárun náà ṣé wọ́n ń sá Sàfà àti Márùwà tẹ́lẹ̀ àbọ̀n kì í sá. mi mọ̀ bóyá ń sá Sàfà àti Márùwà tẹ́lẹ̀ ní tí ń bá mọ̀ yín sọ. ìtàn Sàfà àti Márùwà gan bẹ́ẹ̀lẹ̀ lódìndé. naam. oye so gbogbo àwọn nǹkan tí wọ́n wá ń ṣe yìí ẹbọ ni àwọn ẹlẹ́bọ ló ń ṣe àṣà àti ṣe tí wọ́n ní ìṣẹ̀mí wọn ní spirituality wọn ní gbogbo ẹbọ wọ̀nyí gbogbo ẹbọ yìí pátá tó jẹ́ bọ tí wọ́n ti ń ṣe ní Mẹ́kà
báwo ló ṣe padà di ọ̀ranyàn fún gbogbo ayé? Àfọláríwájú. Alhamdulillah bẹ́ẹ̀ ṣe béèrè yẹn sẹ́ẹ̀lẹ̀ ẹjọ́ ẹ má bínú pé mo tún fẹ́ fi question béèrè another question sir. Sẹ́yìn gbọ́ mi yé so sà. ẹ ní dáhùn fọ́rọ̀ mi ni. Mo ní dáhùn fún un. Ẹ sọ yí pé ẹ bọ ni. dáhùn náà. Ẹ sọ yí pé bọ ni. Èmi wá sọ yí pé kì í ṣe bọ. mo sọ bẹ́ẹ̀ ẹni sùn mo sọ bẹ́ẹ̀ àbẹ́bọ ni. Mo sọ yí pé kì í ṣe bọ. Kì í ṣe bọ. Bẹ́ẹ̀ ni. Táwọn mùsùlùmí làwọn tó bí ànábì ni. Kì í ṣàwọn mùsùlùmí. Tẹ́lẹ̀bọ ni wọ́n àbí wọn iṣẹ́ lẹ́bọ. Ẹlẹ́bọ ni wọ́n. Táwọn ni wọ́n ń ṣe gbogbo òṣè yìí tẹ́lẹ̀ àbáwọn kọ́. Kì í ṣàwọn. Àwọn náà tó bá lọ́wọ́ àwọn baba ńlá baba wọn ni. Ẹni sùúrù ṣé àwọn ni wọ́n ń ṣe àwọn nǹkan yẹn tẹ́lẹ̀ kan tó tán bí ànábì lélẹ́rí àbáwọn kọ́ ìyẹn àjì kankan. Àwọn ni. Ok àwọn tí wọ́n wá ń ṣe yẹn pẹ̀lú tán ṣe yẹn ṣẹ́bọ ni àbẹ́bọ kọ́.